Africa Content TV. Mon boy, il glonche là-bas, il glonche là-bas. Yes.
sọ́lájà àwọn gàgà ẹ wá wò lọ́fẹ̀ẹ́ ẹ wá wò lọ́fẹ̀ẹ́. ẹ lọ sọ́lájà àwọn ilé ọ̀fẹ́ lẹ́ ń wò ẹ wá wò lọ́fẹ̀ẹ́ wò la fi pè é. ó pọ̀. ṣeré fún Yẹ̀sùfù ọjọ́ ti pẹ́ ó ti lọ bí 30 years ọmọ gíláàsì o tá a ti jọ àwọn bá a sùn. Èyí máa ń ṣeré. Bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn ọmọ gíláàsì táwọn mi ń jọ wá. Ẹlòmíì ọmọ gíláàsì wọn bá a níbẹ̀ bá a sùn. Àmọ́ iye ẹlẹ́rọ tọ́ bá a níbi ìbáṣu. Àwọn kan ti fi wá sílẹ̀ lọ ní báṣu táyé kọ́rẹ́sì. Àfihàn wọn gúbáṣì àfi gbogbo ọlọ́run ọba gani o. Mo ní mọ́tò tó ṣojú mi lọ́dún yìí. Ọdún tó kọjá lọ, àjọṣe náà ni. Ọdún ẹ̀yìn tó bá ń sìn o, ìyá mi kọ́ lásìá, àjọṣe náà ní báṣọ táyé. Ọmọ ọ̀rọ̀ ayọ́dẹ̀ tó ń jẹ́ kọ́rẹ́nsì Débísí. Ṣóòmì lé máa ń tọ̀rọ̀ ní ìkọ́ ẹ̀kọ́ mi lé máa rùn. Kò yàwó alápàrú tù lórí mọ́tòmọ́tò. Gbélé tó bá fún lórí ẹ̀yà rú. Ilé tó bá tọrọ Lórí ẹ̀yà tó rò. Àníwá gbogbo kọ́ lọ́mọ ṣe pàdéwájú. Mi ò ní kọrin tó súnmọ́ bí. Orin tó ti jìnnà jìnnà. Kọ́rẹ́nsì ni wọ́n máa kọ fún yín nínú Bódìjà bá ọ̀ṣọ́ táyé. èyí ó pè yí o. Ẹ̀yin ọkùnrin Bódìjà wọ́n sọ pé ń ṣe o. Tẹ bá ti fọ wọn, ẹ bá tún sọ pé ẹ̀yin ò fẹ́ wọn mọ́. Ẹ bá rọ́mọ dúdú ẹni kọ́ bàbá rí i o. Ẹ bá rọ́mọ bùbà ẹni kọ́ bàbá rí i o. Tẹ bá fẹ́ wọn tán bí ọdún bíi méjì kan. Lẹ́sí bòbò sí ìwé òjẹ̀ náà ọbẹ̀. Ẹ tún máa sọ sórí ẹ sọ pé ẹ̀yin ò fẹ́ wọn mọ́. Ó dẹ̀ wá pa. Owó tí orin yẹn. Sọ́rọ́ wà. Inú bo ló wà? Inú bo ló wà? Àgbàlagbì. Ẹ jẹ́ tún pé ẹ̀yin Abúdé, ẹ̀yin ọkùnrin ìṣe ẹ̀yin wọ́n sọ pé ṣé o. Tẹ bá ti fọ́ wọn, ẹ bá tún sọ pé ẹ̀yin ò fẹ́ wọn mọ́. Tẹ bá rọ́mọ dúdú, Ẹni kọ́ wọn máa rí ni o. tẹ bá rọ́mọ pupa. Ẹni kọ́ wọn máa rí ni o. Tẹ bá fẹ́ wọn tán bí ọdún bíi méjì kan. Lẹ́sí bòbò sí ìbò tẹ̀ náà wọ́n fẹ́. Ẹ tún máa sọ sórí ẹ sọ pé ẹ̀yin ò fẹ́ wọn mọ́. Ó dẹ̀ wá pa. Ẹ jẹ́ kí n tún lọ nu tìrà mi. Olórí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mi ní gbòòrò. Àyà wọn ajá. Ajá. Tọ́ba ti bá débi ìlànà bá ń so ẹ̀rù àbá wọn. Wọ́n sì máa fẹ́ ẹ̀sìnmù tó dúró. Bàbá wọn ni ọmọ kú bá ń sin èrè. Bàbá wọn ni
ọmọ òṣèré tẹ̀ o ẹ̀fọ́ wọn ní ọmọ òràyọ̀ tẹ̀ o ẹ̀fọ́ wọn ní àlùbáríkà ló dé o ẹ̀fọ́ wọn ní ọmọ òṣèré tẹ̀ o ẹ̀fọ́ wọn ní ilé mọ́gàjì o ẹ̀fọ́ wọn ní ọmọ òràyọ̀ tẹ̀ o ẹ̀fọ́ wọn ní. ẹ ti bá nìyà ìgbẹ́kọ̀ lè ṣe máa bọ̀ lọ́jà láíláí o ariwo ọjà kò lè bá máa bọ̀ lọ́jà láíláí ariwo lásán ni wọ́n gbà. ìgbẹ́kọ̀ lè ṣe máa bọ̀ lọ́jà bọ̀ sí ariwo ọjà kò lè bá máa bọ̀ lọ́jà yìí ariwo lásán ni wọ́n gbà. Òkè sálàjà ẹlọ sálàjà ẹlọ sọ́gbọ́dúgba ẹlọ bọ́dún sórí ẹlọ sálàjà ẹlọ sálàjà Hello, cousin story. Hello, son. Hello, son, Hello, son, Hello, son, ladies club. Hello, son, Walewa. Hello, son, Walewa. Hello, son, Walewa. Hello, son, Hello, Sabalaba. Hello, Salaja. Salaja. Hello, Salaja. Hello, Salaja. Salaja. Hello, Salaja. Boy, say, oh. Ọmọkùnrin àìsí alórí lẹ́nu dáadáa ni o. Àti nínú lẹ́yìn gbogbo. Àti ní fàṣà nínú wa. Àníbàṣà àmọ̀ràn gbà o. Àtúmọ̀ràn sọ èsìkò nínú ló. Ìyẹn lè ṣeré bí báàgì bá a sùn. Mo ṣe máa kà nínú mi ṣe ṣàrọ̀ báyìí. Bẹ́ẹ̀ bá káwọn, bẹ́ẹ̀ bá ka táyé, ọmọ bó sí pé o, bọ́ọ̀rẹ́ sì máa so. Kò tí ì pé táyé fáǹsì, sórí tí ti kọ́ sílẹ̀ ní báàsì, sórí tí ti kọ́ sílẹ̀ ní ọ̀. Abẹ́rẹ́ tí mo ti pè sílẹ̀ ní báàsì. Kí ló dé dé wá síkú mi iṣẹ́ fẹ́ gbòòrò bẹ̀ ní ẹ̀sọ́ fún akẹ́kọ̀ọ́. Wọ́n jẹ́ fi sẹ́yìn nínú olórí ọmọ. Mo ti kọjá bíríìjì ìyẹn bá. Mùsùlùmá, mo ti kọjá bíríìjì ìyẹn bá. Ibi ká ti kà á sí ọmọ ọ̀gbìn bá ń sìn káyà dúró bẹ́ẹ̀ káwá jẹ́ lọ. Àtìwárí ìta ni mo gbọ́ àti rí. Àdìbárí kọ̀ọ̀kan ju báyìí lọ kó má bàjẹ́ lóko bá a sùn. Àdìbárí ìta dání lórí ọgbọ́n. Àdìbárí ká
a ní lórí nọ́mbà 1 àwọn ọmọ wa a ní lórí nọ́mbà 2 nọ́mbà 3 o nọ́mbà 4 nọ́mbà 5 àzọ ọmọ ìṣẹ́ni ìdẹ́ bá zú. ṣé mi ti mọ̀ ọ́mú tí mo fẹ́ lò báyìí fẹ́ gbọ́. inú bọ́dì dára yìí kọrẹ sí ọ̀nà ọmọ bá wọn jà ọba sùn. ọmọ ayọ̀ tẹ̀lé dé. òun náà ti ṣe sílẹ̀ ọ̀rẹ́ nínú mi ń ṣiṣẹ́ ọ̀tọ̀tọ̀ ó tọ́tọ̀ fún mi èso ló máa sùn. àdìbáríkà nínú mi ṣiṣẹ́ ẹ̀rọ akọ́yìndé pẹ̀pẹ́ ooo. Akọ́yìndé pẹ̀lú bá a sùn. Èmi la kọ́yìndé pẹ̀lú ní olórin. Èmi náà ni mo kọ́yìndé. Wọ́n ní mo kọ́yìndé bá a sùn. Ọmọ bá a jà mo ṣe tábà ń ṣe mo ṣe ọlọ́. Àlùbáríkà òní ẹ̀já wá kàn. Àlùbáríkà ìgbàgbọ́ ni táyé lò. Olúwa ló fún mi kò lè ṣe fóró lásán rà. Aláṣiṣẹ́ báwọn máa ní yóò bí àgbẹ̀ tí a bá sì fẹ́ òtún bá kẹ́ ní táyé. Àlùbáríkà bọ́sí àlùbáríkà ìgbàgbọ́ ni táyé lò. Olúwa ló fún mi kò lè ṣe fóró lásán rà. Bá ṣiṣẹ́ bí àgbẹ̀ tí a bá sì fẹ́ òtún bá fẹ́ ní o. Bámbàmí, ìwọ̀n tuntun sẹ́bọ̀, gbé jáde lẹ́nu pẹ̀lẹ́ o. Gari, mọ́ṣúlì, ẹgbẹ́ àdìní máa mọ́ṣẹ́, ẹ̀yin náà gára. Gari mọ́ṣúlì lè mú bọ̀ wáyé. Ẹjẹ́ ìṣeré 30 minutes gáyé tó náà máa náà tó dé. Wọ́n ti mọ̀ pẹ́ fẹ́ràn mi mọ́. Ìyálẹ́jà ìyá pépé mọ̀ ń bọ̀ wá. Ẹjẹ́ ìṣeré díẹ̀ alájà sáàdà màmá adáyé ẹjẹ́ ìṣeré díẹ̀ ẹjẹ́ ìgbọ́ni díẹ̀ ìyálẹ́jà ìyàwó sáàdà káyọ̀ ló mọ̀ tọ̀ ìgbèrè ọlọ́run ọba. Fáǹfààní ìwọ tó o bá gbọ́ tẹ́lẹ̀. Fáǹfààní ìwọ tó o bá gbọ́ tẹ́lẹ̀. Lókè ẹnu táǹgbẹ́bì tó lè gbé mu mọ́. Ìwọ tún tọ́ sábọ́. Kódà kò foyín sí tó o bá dùn tó lè gbé mu mọ́. Àlùbáríkà ló ti sọnù nínú ẹ̀. Àlùbáríkà ìgbọ̀ngàn ní táyé lò. Olúwa ló fún mi kò lè ṣe fowó lásán. Bọ́ọ̀rọ̀ ṣiṣẹ́ bí àgọ́ sábà sí bẹ́ẹ̀. Òtún máa ń tẹ́ nípa ẹ̀. Àlùbáríkà àlùbáríkà ìgbọ̀ngàn ní táyé lò. Olúwa ló fún mi kò lè ṣe fowó lásán. Bẹ́ẹ̀ kò ṣiṣẹ́ bí àgọ́ sábà sí bẹ́ẹ̀. Òtún máa ń tẹ́ ní ìrò. Àti bọ́dì ìjà abẹ́rẹ́ ní wọ́n ṣe dùdú ìgbà.
gbogbo ẹ̀rọ